mo fẹ́ sọ̀rọ̀ kan mi mọ̀ báyọ̀ ti ṣẹlẹ̀ sí yín rí mi mọ̀ báyọ̀ ti ṣẹlẹ̀ sí ẹ̀yin bàbá tẹ́ ń wò mí rí ẹ̀yin ìyá tẹ́ ń wò mí. Mo notice wípé àwọn kan máa ń sọ̀rọ̀ àwọn Fúlàní láìda nílẹ̀ Yorùbá, àwọn kan máa ń sọ̀rọ̀ àwọn Ìgbò láìda nílẹ̀ Yorùbá. A dẹ̀ rí àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì kan pẹ̀lú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kan tí wọ́n sọ̀rọ̀ àwọn mùsùlùmí láìda nílẹ̀ Yorùbá. A dẹ̀ rí àwọn mùsùlùmí kan tí wọ́n sọ̀rọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ àti ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì láìda nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ bèrè lọ́wọ́ wẹ́n tẹ́ ń wò mí, ṣé Fúlàní ṣe ẹ lóore rí? Ṣé Ìgbò ṣe ẹ lóore rí? Ṣé mùsùlùmí ṣe ẹ lóore rí? Ṣé Kìrìsìtẹ́nì ṣe ẹ lóore rí? Ṣé ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe ẹ lóore rí? Ẹ jẹ́ ká fèrè wa hàn ní abẹ́ comment section. Ṣùgbọ́n jẹ́ kí mi kọ́ dáhùn ìbéèrè yẹn lọ́dọ̀ tèmi kẹ́lẹ̀ mọ̀ bí tí mò ń lọ. Mo fi Ọlọ́run tó dá mi sí ẹlẹ́rìí, kì í ṣe gbogbo Fúlàní ló burú, kì í ṣe gbogbo Fúlàní ló burú, kì í ṣe gbogbo Ìgbò ni ò dáa, kì í ṣe gbogbo mùsùlùmí ni ó burú, kì í dẹ̀ ṣe gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ ni ò dáa, kì í dẹ̀ ṣe gbogbo Kìrìsìtẹ́nì ló burú. Màá máa tún ní kọ̀ọ̀kan. Nígbà tí mo wà ní service ní NYSC service ń gbà yẹn ní Ẹdẹ camp, so ọmọ Fúlàní tí a jọ wà nínú the same room ọ̀rọ̀ hostel ní kí n tẹ̀ pé ń gbà yẹn, Yorùbá wà ń bẹ ọ, Ìgbò wà ń bẹ ọ, ó wá ní nǹkan kan tó bẹ̀ mí, iṣẹ́ kan tó bẹ̀ mí, kò expect pé mo tẹ̀lé ṣe nǹkan yẹn fún un, kò expect ẹ̀, but though èmi náà ní mentality pé Fúlàní ó dáa, ẹ má súnmọ́ wọn, mo ní mentality yẹn tẹ́lẹ̀ ń gbà yẹn according to nǹkan táwọn ẹ̀mọ̀ táwọn ẹ̀mọ̀ ń sọ̀rọ̀ náà society, so mo ní kí n sọ pé mo ní phobia yẹn fún wọn, ẹ̀rù wọn máa ń bà mí bọ́n sì máa ń sọ àwọn Fúlàní o kàn án ṣe súnmọ́, but bọ́bọ́ yẹn náà kò expect pé mo lè ṣe nǹkan yẹn rárá, mo dẹ̀ ṣe nǹkan yẹn fún. Mo kọ́kọ́ èmi gangan mo mọ̀ change mentality àwọn Fúlàní wípé gbogbo Yorùbá ló burú sáwọn, mo kọ́kọ́ achieve ìyẹn pé tó bá dọjọ́ wájú a lè sọ pé kì í ṣe gbogbo Yorùbá ló burú sáwọn, because nígbà tí torí wọ́n ní àwọn fẹ́ relocate padà sí north, ẹ̀rù ń pé àwọn ẹgbẹ́ àwọn bí àwọn èèyàn ní friendly sí wọn pé Yorùbá land ni wọ́n wà nígbà yẹn ní Ẹdẹ camp. Àṣekè tí mo sì yẹn jọ́ lójú, ó tún wá sọ fáwọn ọ̀rẹ́ mi azimi mọ́ nǹkan tó bí wọ́n fẹ́ test ní àdánù. Nígbà tí ó di alẹ́ wọ́n wá pè mí, wọ́n mọ̀ yíwo ni mo wá sọ ní wá o. Ó ní báwo ṣe ń kó pẹ̀lú oúnjẹ tá à ń jẹ ní camp, mo náà have no option. Àṣẹ ń tà ń sọ yìí, àṣẹ mílíọ̀nìyà ni Aláàjì la máa ń pè. Ó sì ní láti ń lọ mi ní jẹ oúnjẹ tá à ń jẹ ní camp yẹn mọ́ oúnjẹ omi sóró àti ẹ̀kọ́ tá à ń jẹ yẹn, ó ní màá market máa jẹun. But the guy is now a lecturer. But when one sọ fún mi pé ibi tí mo ní iṣẹ́ wo ni fẹ́ gbogbo mi kí n ṣe láyé mi pé kí n má worry. Mo rẹ̀ ni mo ní mo ṣáà sọ mi bẹ́ẹ̀ sí láti NYSC service. Ó ní kí n má worry, kí n má ṣe stress ara mi pé mo fẹ́ máa wá ṣe kiri. Ó ní big farm tó tóbi sí state wọn. Ó dẹ́ kọ́ state mi fẹ́ dárúkọ ẹ̀. Ó ní kí wọ́n máa ṣe manager. Owó tí ó sọ fún mi mo fi tọ́nà tó bí a ń tẹ́lẹ̀ rè kò sí civil servant tó máa gbà bẹ́ẹ̀ ní Nàìjíríà tó bá wọ level 12 díẹ̀ ló máa kù. Èmi wá wò pé tí wọ́n náà Fúlàní burú ni. Up till now èmi àti bàbá yẹn sì ń communicate, èmi àti Aláàjì yẹn a sì ń sọ̀rọ̀ díẹ̀ lẹ́ni yẹn lọ. Náà sẹ́wọ̀n pé bó ṣe wà yẹn mo ti change mentality tiẹ̀, ó ti change mentality tèmi. Tó ń bá wà lára àwọn Fúlàní ẹgbẹ́ tó bá ní Yorùbá burú, ó máa sọ pé Yorùbá burú kì í ṣe gbogbo Yorùbá. Kẹ́tí mi rò pé mo achieve ni. Òun náà dẹ̀ léyìí náà máa sọ pé àwọn ọmọ máa sọ pé kì í ṣe gbogbo Yorùbá, èmi náà máa sọ pé kì í ṣe gbogbo Fúlàní, wọ́n máa sọ pé ṣé Fúlàní ṣe lóore rí. Ìyàtọ̀ fún yẹn àwọn nǹkan kan wá padà ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ tó jọ̀rọ̀ business tó yẹ pé nǹkan tí mo gain lára ẹ̀ mi ì gain lára Yorùbá ẹgbẹ́ mi, tí mo dẹ̀ bílí pé ó rí Fúlàní ẹgbẹ́ ń bẹ̀ tó gbé business yẹn fún, tó dẹ̀ rántí mi àti Yorùbá guy tó dẹ̀ gbé fún mi. Ẹ jẹ́ wá padà sọ̀rọ̀ Ìgbò. Mo fi Ọlọ́run tó dá mi sí ẹlẹ́rìí ní èní tí mo ń ṣe fídíò yìí, ẹni tí mo fi ṣe sister mi níbi tí mo wà Ìgbò ni, àjọ ń jẹ àjọ ń mu ni, àwọn ni alámọ̀ràn mi, èmi ni alámọ̀ràn wọn. Níbi tó yẹ pé
àwọn Yorùbá tí wọ́n máa ṣàbòsí ẹ̀ kiri tó pé ibi ṣubú ẹ̀ làwọn Yorùbá tí wọ́n máa wá àǹtí yóò ṣe bẹ́ẹ̀ mo fi ọ̀nà tó dá mi sílẹ̀ Ìgbò ni wọ́n bàbá wọn ìyá wọn Ìgbò ni mo azin kí ni wọ́n confuse ni omi yẹ kí wọ́n ṣe fídíò yìí pẹ́ tí báwọn máa ń sọ pé àwọn Ìgbò ò dáa tí báwọn kan sọ pé Ìgbò burú báwo sì gbọ́ sáwò wọ́n wò pé kódà ohun gan last 2 or 3 weeks ó ní ọ̀rọ̀ kan tí mo sọ fún àǹtí yẹn nígbà táwọn Yorùbá kan ṣe àbòsí ẹ̀ tí wọ́n sọ pé àǹtí báyìí ó wá jókòó ní ó ní òun ṣe realize pé kìí ṣe gbogbo Yorùbá ní ọ̀dà lóòótọ́ ó ní òun rò pé máa ṣe bí àwọn brothers mi ni ó ní òun rò pé mo máa ṣe bí àwọn brothers mi ni ẹ̀kìrì bẹ́ẹ̀ mo ṣe kí mo change mentality ẹ̀ ó change tèmi ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ religion mo ní àwọn ọ̀rẹ́ kan tó yẹ pé Muslim ni wọ́n ẹ̀jẹ̀ kẹtẹ̀ kọ́ bẹ̀rẹ̀ lọ́rẹ̀ tó jẹ́ Pakistan ní àwọn tó jẹ́ àwọn Indians sẹ́bìlì pé nínú àwẹ̀ kóra kò jẹ́ ìfẹ́ fún máa nígbà Gideon where are you come o afẹ́ break ni ẹ̀ o àwẹ̀ mi tímọ́tímọ́ wọ́n jẹ́ pé mi ìgbàwẹ̀ Mùsùlùmí dẹ̀ ni wọ́n jẹ́ pé Kìrìsìtẹ́nì ni wọ́n sá máa pè mí pé a gbọ́dọ̀ jọ break ni wọ́n máa ń yà mí pé kí ló ń ṣẹlẹ̀ ṣe bí àwọn Mùsùlùmí kan nílẹ̀ Yorùbá dẹ̀ sọ pé Àlùkùránì sọ pé káwọn má bá Kìrìsìtẹ́nì ṣe láti kí sí pàṣẹ wọ́n ṣe kí ní ẹ̀dẹ́ ọdún yìí o ẹmọ bí táwọn pípé tí ìwà wọn tí wọ́n yà lẹ́nu dé mo ní wọ́n máa ń ṣe kí wọ́n ní union tẹ́gbẹ́ tó máa rí èèyàn tó kù díẹ̀ káàtó bí i ní ò nílé wọ́n máa gbalé fún wọn ẹ̀dẹ̀ sọ pé kó wá torí ẹ̀ sí Mùsùlùmí mo ní Muslim sister ní ìlú tó yẹ pé ọmọ Ìlọrin ni wọ́n bá ti sọ pé àwọn Ìlọrin ò dá Fúlàní ní background wọn wàhálà ẹ máa rò pé àwọn ló bí mi ni àti àwọn kí ni ò yé mi ni o bọ́s kò yé mi ó ní mo sọ pé ṣé Mùsùlùmí ṣe wọ́n tó yẹ Kìrìsìtẹ́nì ṣé Mùsùlùmí wà dáadáa sí ẹ rí wọ́n tó jẹ́ Mùsùlùmí sáà tó Kìrìsìtẹ́nì tó wà dáadáa bẹ́ẹ̀ sí ẹ. ṣé n sọ fún yín kò sí nǹkan tá a ní ṣe ní church wa táǹtì òkè wa kò sí nǹkan tá a fẹ́ ṣe ní church wa tí ò ní wá ó máa attend àwọn programs ní church. ó yẹ yín bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ mo ní àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ nù tẹ́lẹ̀ bá dáadáa lọ́wọ́ wọn o tẹ́lẹ̀ bá jàtìjàtì lọ́wọ́ wọn tẹ́gbẹ́ nǹkan tí àwọn tá a jẹ́ Kìrìsìtẹ́nì mi gan ṣe fún yín ní burúkú àwọn pípẹ́ àwọn tí mo sọ ò lè ṣe fún yín so wọ́n yẹ kí wọ́n mọ̀ wípé we have individual differences ó yẹ yín àwọn èèyàn ò rí bákan náà ojú méjì tẹ̀lọ́rọ́ lé ayé ó lè kọjú sí ẹ̀kọ́ kọ́ ẹ̀yẹ sẹ́lómi ṣùgbọ́n èyí náà fi ròyìn hàn lábẹ́ comment section kí ni èrò tiyín this is Ademade. Prime TV adé orí òkè kò jọ tẹyẹkẹyẹ.